gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde o. ẹ rí pé à ń tẹnumọ́ pé ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde. Àwọn alamọ ohun tá a rí o, tá a fi ń sọ pé ẹ jẹ́ ká dìde. Ṣe rí election tó ń bọ̀ yìí, tí ẹ bá gbọ́ ohun tí Tinubu, bàbá ìdí ìlẹ̀kẹ̀, tí ó fẹ́ fi ṣe ìdúró, ẹ̀rù abẹ́yìn ọmọ Yorùbá. Ẹ wò ó, àánú yín ṣe mí. Mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ bí Omoluka bí wọ́n ṣe tú àṣírí kan. Tẹ́ bá lè wo fídíò yìí dé bóyá bíi 10 minutes or 15 minutes lẹ́kàn wò ń bẹ̀. Ẹ gbọ́ àṣírí tí wọ́n ń tú jáde ń bẹ̀ àti ohun tí bàbá yín bá yín fi ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Nàìjíríà tán fi yín negotiate. Ẹ rí ń bẹ̀. Ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Bí ó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní 2022-2023 kí wọ́n tó dìbò, ariwo tá à ń pa fún gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè ni wípé kò sí nǹkan kan nínú ìjọba tí Tinubu fẹ́ lọ ṣe. Ìpè kì í ṣe ìbò ló yẹ ká sá eré ẹ̀. Mo máa ń sọ, mo dẹ̀ tún sọ, Tinubu as a person is my best person. Torí mo wo Tinubu, mo study ẹ̀, mo ráwọn qualities kan lára ẹ̀ tó wù mí. Tó ń pè ní the leadership quality. Tinubu ni ó wù mí, mo dẹ̀ like ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n when it comes to Nigeria, ruling Nigeria, mo hate Tinubu and I will never deceive you. Má sọ ìdí tó fi rí bẹ́ẹ̀ fún yín. Tinubu ò kì í ṣe ẹnìkan tó jẹ́ pé ó ní agbára láti kápá Nàìjíríà. Torí Nàìjíríà tá à ń wò yìí, the power behind ruling this country ó láwọn tó wà lọ́wọ́ ẹ̀. Àwọn tí agbára yẹn dẹ̀ wà lọ́wọ́ wọn, àwọn yẹn gangan ni wọ́n ń pàṣẹ ẹni tí wọ́n bá fẹ́ kó wá rule. Either you people believe me or not, ṣe rí president tí Tinubu dà lénìí, ó ní nǹkan tí Tinubu fi negotiate, tí Tinubu fi ní tíkẹ́ẹ̀tì yẹn gbà. Wọ́n mọ̀ pé Tinubu ò ṣe é control. Wọ́n dẹ̀ ti sọ́kò Tinubu lójú pé this man a ní lè control ẹ, kò ní gbọ́rọ̀ sí wa lẹ́nu mọ́, ẹ má jẹ́ ká fún ní tíkẹ́ẹ̀tì. Wọ́n ti conclude, wọ́n ti gba tíkẹ́ẹ̀tì, wọ́n ti fi lẹ́lòmíì lọ́wọ́. But eventually Tinubu jáde, wọ́n gba ọ̀nà kan yọ sí Tinubu, Tinubu jáde sí wọn lọ́nà mẹ́ta. Àwa táwa nísàlẹ̀ bí lọ̀rọ̀ òye, but àwa táwa into media tó jẹ́ pé findings làwa ń ṣe lójoojúmọ́. Findings làwa ń gbámú, làwa fi rí òtítọ́ yẹn tá a fi jí sí yín sìn pé ọ̀nà tí Tinubu gbà yọ sí wọn ni wọn ò ṣe ní, wọn ò ní choice. Òun náà sọ pé okay, let us, ọmọ burúkú yìí wọ́n má lọ bá tiwa jẹ́, ẹ jẹ́ ká fún. Wọ́n wá gbèjò ọ̀nà based on agreement. Wọ́n fún ní agreement, wọ́n jọjọ reach agreement, wọ́n fún ní conditions. Tinubu tó dẹ̀ jẹ́ pé bàbá mi desperate gidi to be the president of Nigeria, ó dẹ̀ agree to their conditions tó gbé fún. Wọ́n sọ fún yín, wọ́n mọ ṣànà, wọ́n ṣe ná, wọ́n ṣe omi, wọ́n ṣe gbá. You believe that is number one thing. Tó bá sọ pé yóò ṣe ìjọba, kì í ṣòun ní number one. Number one, màá sọ fún yín kẹ́ gbọ́, is security lórí life and property. Orílẹ̀-èdè tí ó bá ti miss yẹn, ó ti miss gbogbo eléyìí tó kù. Because if there is no security on life, if there is security on property, there is assurance pé hospital tó kọ́ wọ́n lè bọ́ǹbù ẹ̀ dànù. School tó kọ́ tó lọ ṣiṣẹ́, wọ́n á sọ di yẹ̀pẹ̀ within the seconds. Ọ̀nà tó ṣe, wọ́n á ju bọ́ǹbù wọn bá gbogbo ẹ̀ jẹ́.
kò sẹ́ni tá gbé òun ojú bọ́ọ̀bù kan gbàjẹ́ kò sẹ́ni tá lè gbà when there is no security. So all those things will be useless. Number one tí gbogbo orílẹ̀-èdè àgbáyé tó ń múlò tí Amẹ́ríkà ń lò tí wọ́n fi ń di Amẹ́ríkà lẹ́ni tí wọ́n kọ́kọ́ consider is security of lives and property. Anybody tó bá fẹ́ jẹ president Nàìjíríà tí ò bá ti rẹ́dí àti tako ẹ̀ kò lè succeed. Àwọn àṣírí kan tú jáde sí tí mo tún fẹ́ sọ fún yín ó ti tú jáde ó ti pẹ́ but míì tún ti ń jáde tó tún ti ń fara hàn. Ẹ bá mi share program kò ní bàjẹ́ fún mi ìrọ́wọ́ yín ẹ̀yin tèmi ní YouTube mi ìrọ́wọ́ yín o. Okay. Àṣírí míì tún ti tú jáde tí mo máa sọ fún yín lẹ́nu nígbà election tí máa pariwo kò sí kan tí Tinubu lè ṣe. Tinubu ti wà condition wọ́n ti gbé sórí conditions tí ò dẹ̀ nílé terms and conditions tí ò dẹ̀ ready àti yẹ òun lẹ rí o ara àwọn condition yẹn lẹ ṣe rí tí Tinubu tó fòdì ọwọ́ ẹ̀ tí ò lè ṣe anything. Ìgbà tí Goodluck Jonathan tó di president country wọ́n gbé sórí terms and conditions torí pé kí ni wọ́n jẹ́ kó yí pé tá a fẹ́ rèé ó ti sọ̀rọ̀ yẹn fún yín rí dáadáa. Chief of Staff Jonathan ọmọ ìlú wa ni ó ní tó ṣẹlẹ̀ lápá abẹ yẹn tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé pẹ̀lú bó jẹ́ Chief of Staff ó níbi tí ẹnu ẹ dé ní presidency àwọn Fúlàní àwọn aráabí àwọn ni wọ́n control presidency yẹn. Ṣé wàá rí nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́nìí tí omijé ṣe ń wá sójú mi ni wípé ẹ̀yin bàbá wa ẹ̀dẹ̀ mọ̀ gbogbo eléyìí ọ̀rọ̀ agbára láti sọ̀rọ̀ láti jà fún wa ó dẹ̀ wà lọ́wọ́ yín torí ẹ̀ jẹ́ kí àwa ọ̀dọ́ ẹ̀ jẹ́ kápára yẹn sí ní ọwọ́ tiwa ẹ̀yin lẹ̀ ń spíkì fún wa you are the spokers. Ẹ̀dẹ̀ mú gbogbo àṣírí wọ̀nyí ẹ̀ mú gbogbo òtítọ́ wọ̀nyí but yet ẹ̀ ignore ẹ̀dẹ̀ jẹ́ kí ẹ̀dẹ̀ fi bọ́ǹbù sórí òrùlé ẹ̀dẹ̀ sùn. Ní ọdún I think it should be 2019 àwọn orílẹ̀-èdè United Arab Emirates òótọ́ Arab country ní orílẹ̀-èdè yẹn ṣùgbọ́n bó ṣe jẹ́ Arab tó wọn ò gbàgbàkúgbà wọn ò gbà nọ́sẹ̀nsì láyè torí àwọn build orílẹ̀-èdè wọn to best taste that is Dubai. Wọ́n build orílẹ̀-èdè wọn kó rẹwà kó wù ní kó dáa wọn ò gbàgbàkúgbà wọn ò gbà nọ́sẹ̀nsì. Àwọn orílẹ̀-èdè yẹn wá rìlíìsì àwọn orúkọ kan jáde. Lára àwọn orílẹ̀-èdè lára àwọn orúkọ tí wọ́n rìlíìsì sitting minister tó ń bá Buhari ṣèjọba ó wà nínú orúkọ yẹn tí wọ́n sọ pé lára àwọn tí wọ́n rìlíìsì o ẹni báyìí ó wà lára àwọn tí wọ́n sponsor àwọn Boko Haram àtàwọn ISWAP. Sitting minister. That is Pantami. Nàìjíríà nítorí pé kí ni ìdùnnú wọn ní bó ṣe ń lọ yẹn then the power that be wọ́n fẹ́ kó rí bẹ́ẹ̀ títí di ọlọ́la kò sí nǹkan kan tí ìjọba Nàìjíríà ṣe lè lórí. Ordinary pé kí invite ẹ kí DSS ti invite ẹ kó tiẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé wọ́n máa sọ pé ìwọ ló kọ́ sọ àwọn Boko Haram
they didn't do it. Wọn ò ṣe é. The same time orílẹ̀-èdè Amẹ́ríkà tún rìlíṣì orúkọ. Nígbà yẹn orúkọ Alimadu Sherifu ó jáde, orúkọ Pantami ó jáde, ní àwọn tó jẹ́ pé àwọn gangan ni the brain behind Boko Haram. Bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò ṣe anything lé lórí. Bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò gbé ìgbésẹ̀ kankan. Ìyẹn lèmi fi sọ fún yín wípé Tinubu sọ pé òun fẹ́ wá ṣèjọba. Tinubu ò lè rí ìjọba yẹn ṣe torí àwọn agbára tó wà lẹ́yìn ọ̀rọ̀ Nàìjíríà wọn ò lè jẹ́ kó rí ṣe. Ẹ̀yin tẹ́ ń wo fídíò mi lọ́wọ́lọ́wọ́ ẹ fúnra yín ẹ sọ fún mi bóyá Tinubu wà successful nínú ìjọba ẹ̀yìn or not. Kí ni àǹfààní títì tí bàbá ṣe tó wò lè gbàgbé? Ibi tó wá mú mi sọ̀rọ̀ tí mo fi jáde òun làwọn eléyìí o. Number one, Tinubu as the president of Nigeria ló wá ká ọwọ́ insurgents àbí kí ló máa ń pè ṣó ká ọwọ́ ẹ̀ kò ní ilẹ̀ Yorùbá ìgbésùmọ̀mí. Number one question. Ǹjẹ́ ó bá wa fi òpin sí kidnapping? Ǹjẹ́ wọ́n ti lọ́ọ̀nchì operation crush kidnappers? Ǹjẹ́ wọ́n lọ́ọ̀nchì ẹ̀? Ǹjẹ́ wọ́n ṣiṣẹ́ lé lórí? Àsìkò tiẹ̀ gángan wọ́n ti pa ọ̀gá sójà, wọ́n kidnap ẹ̀, wọ́n dẹ̀ pa, wọ́n lọ rí òkú ẹ̀ nínú igbó. Àsìkò bàbá wọ́n ti pa ọ̀gá ọlọ́pàá, wọ́n rí òkú ẹ̀ nínú igbó. Àsìkò bàbá wọ́n pa ọba aládé, wọ́n rí òkú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì. Àsìkò bàbá oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ tí ó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ nǹkan ìbànújẹ́. Mo ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá sí i o, ìsọ̀rọ̀ ibi míì. Tinubu sir, you cannot fool us. Àmọ́ politics tí bàbá ń play. Tẹ́ ẹ̀ bá mọ èyí tẹ́ ẹ̀ wò mí, kò sí a single day tí àwọn bandits, tí àwọn Boko Haram, àwọn terrorists wọ̀nyí, kò sí ọjọ́ kan tí wọ́n pa èèyàn less than 300 to 500 ní Nàìjíríà táwa nú ẹ̀yìn. Mi ìyẹn ṣàjírètì o, mo fún yín ní fact. Kì í ṣojú kan náà ti pa wọ́n o. Wọ́n lè pa 50 níbí, kan pa 10 níbí, kan pa 20 níbí, kan pa 5 níbí. Tá a bá kàkúlétì gbogbo ibi tó ti pààyàn, kò sí èdè ẹ̀mí tó bọ́ tí ó less than 500 people. But the fact remains that àwọn oníròyìn wọn ò ní jẹ́ gbé gbogbo ẹ̀. Àfẹ́lẹ́ tó bá ti wà obvious tí ò ṣe é bò. Ara àwọn iṣẹ́ tí Tinubu ṣe ni. Because àwọn oníròyìn fẹ́ dance to the tune of bàbá. Bàbá mọ bó ṣe lè mú wọn mọ́lẹ̀, bàbá mọ bó ṣe lè rà wọ́n. Ìdí tẹ́ ẹ̀ ṣe ń gbọ́ gbogbo eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ yìí. If not, ojoojúmọ́ lẹ máa gbọ́ endorsement, wọ́n pààyàn 10 níbi, wọ́n pa 50 níbi. Mo ò lè sọ jáde torí pé kí ni bàbá ti fi wí kan dí wọn lẹ́nu. Àwọn tó ṣẹlẹ̀ ní Taraba, tó ṣẹlẹ̀ ní Plateau, tẹ́ ẹ̀ gbọ́ pé wọ́n pa 70, wọ́n pa 80, wọ́n pa 120, tẹ́ ẹ̀ gbọ́ ní Benue, ó dín ní 200 plus èèyàn. Gbogbo wọn tẹ́ ń gbọ́ yẹn ó ti kò ṣeé fi pamọ́ lẹ́sẹ̀ ń gbọ́. Àwọn ibi tó ti pa 10, tó ti pa 20 mélòó lẹ̀ ń gbọ́. Bí àràsọ́dẹ̀ ìṣẹ̀lẹ̀ adẹ̀ ń gba information à ń gbọ́. Ṣùgbọ́n ẹ̀yìn ní kí news gbé. Ìbí ìgbà tí news bá gbé kò jọ wá lójúmọ́, kò jẹ́ àti rí pípé normal thing. Wọ́n gbọ́ sáà gbọ́dọ̀ pààyàn gan-an.
àti rí bí nǹkan tó jẹ ní òdo jẹ kókó. Ẹ̀yin àgbààgbà ẹ̀dẹ̀ rí eléyìí ẹ mọ bó ṣe ń lọ bó tí ẹ fẹ́ sọ̀rọ̀. Thank you my brother Ajayi Emmanuel. Táíwò Kíkẹ́ Fásánmi mo kì í sà ẹ̀ mà ẹ káwọ̀ mà. Alára pé ẹ ṣé gan mo dúpẹ́ o. Òkìkí ọlá mo kí yín ẹ káàbọ̀. Fọwọ́kànmí TV mo kí yín ẹ káàbọ̀. Ọlásùnkànmí gbogbo yín mo kí mi lólódì ẹnì kọ̀ọ̀kan ẹ̀sìn kò ní bàjẹ́ fún yín. Ẹ má bá mi pín ẹ bá mi ṣí ẹ kó lọ. Màmí ewé túkà ẹ bá mi pín ẹ bá mi ṣí ẹ kò ní bàjẹ́ fún yín mà. Bàbá mi Kẹ́hìndé Òsénì ẹ bá mi pín kò ní bàjẹ́ fún yín o. Nísìnyí ọ̀sẹ̀ tó lọ olóyè èèyàn tí wọ́n pa ní Benue Adéwálé Abdulwasiu thank you God bless you. Olóyè èèyàn tí wọ́n pa ní Benue lọ́sẹ̀ tó lọ. Èyí tí mò ń gbìyànjú àti mú jáde fún yín ni wípé àwọn tí wọ́n pè ní agbésùmọ̀mí àwọn tẹ́rọ́rìsì they are still killing Nigerians. And I can assure you not Nigerians alone. They are killing the Yorubas. Wọ́n pa àwọn ọmọ kóòtù òjíire. Ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé kan fún yín kí tó wá lọ sínú gbùngbùn ọ̀rọ̀ tí mo fẹ́ jọ fún yín àṣírí tó tú jáde kí tó lọ bẹ̀. Ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan fún yín. Ṣé wọ́n sọ̀rọ̀ kidnapping? Kidnapping méjì ló wà ní Nàìjíríà o. Oríṣi méjì ló wà ní Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ òde ẹ̀mú wọn ò fúra sí wọn ò ṣàkíyèsí ṣùgbọ́n ìwádìí làwa ṣe débẹ̀. Ṣé rí kidnapping tó wáyé méjì ni ìkan wà tó jẹ́ pé business làwọn fi ń ṣe proper kán jíyàn gbé kán dẹ̀ gbowó kán bá ti gbowó wọn fi mọ́lẹ̀ kán máa lọ. Ṣé rí yẹn èyí tó pọ̀ jù nínú wọn àwọn ọmọ Ìgbò ló ń ṣe. Mi ò ní kẹ́ ẹ má sọ mi ní kẹ́ ẹ má pè mí lóko ẹ mọ̀ mi. Òtítọ́ ọ̀rọ̀ kúrò. And that is why I tag this program Naked Truth. Òótọ́ kóró kán jí ẹgbẹ́ tàbí kán jí fámílì ẹni. Wọ́n tó bá ti wọ́n bèrè owó lọ́wọ́ ẹ bó bá ṣe gara sí ló ṣe máa dìmọ́dì fowó tó bá rí owó yẹn ẹ wá negotiate títí débì kan tó bá ti rí owó yẹn mú wá wọ́n á tú ẹ lẹ̀ kó o máa lọ tàbí táwọn fámìlì ẹ bá lówó yẹn kó lẹ̀ wọ́n á fi ẹ lẹ̀ kó o máa lọ. Kidnapping kan nìyẹn wọ́n á dẹ̀ irú àwọn kidnapper yẹn wọ́n á gbowó lọ́wọ́ ẹ wọ́n á fi àwọn ọmọ Ìgbò ló ń ṣe yẹn. Wọ́n á disguise ara wọn wọ́n á múra wàá rò pé Fúlàní ni wọ́n wàá rò pé ọmọ òkè lọ́hùn ni wọ́n Ìgbò ni wọ́n ní táwọn ṣe ní tiwọn olùgbé kan jíyàn gbé kán dẹ̀ gbowó. Ọ̀gá wọn ni Evans òun ni bàbá wọn òun ni bàbá àṣàlẹ̀ wọn. Náà sẹ́rí kejì kidnapping kejì ìyẹn ní tàwọn terrorists gẹ́gẹ́gẹ́gẹ́ either Boko Haram or ISWAP. Sẹ́rí ìjínigbé tiwọn ó yàtọ̀ sí tàwọn ọmọ Ìgbò. Ìjínigbé tiwọn yẹn either ó sanwó tàbí ó sanwó wọn á pa ẹ́. They will kill you. Àwọn ló máa gbowó lọ́wọ́ sọ yìí tó fẹ́ mú àwọn àgbà lọ́wọ́ ẹ̀. Wọ́n á tún pa ẹ́ wọ́n á pa ẹ́ nìyẹn. Àwọn tẹ́rọ́rìsì ló ṣe yẹn. Tó bá jẹ́ odindi mọ́tò ni wọ́n kidnap tí wọ́n rí àwọn èèyàn Èkó. Out of bóyá mọ́tò yẹn bóyá èèyàn mẹ́fà ló wà nú ẹ̀. Nínú mẹ́fà yẹn wọ́n méjì ọ̀kan pa mẹ́ta àbí kan pa mẹ́rin. Ó lè jẹ́ èèyàn méjì péré ni wọ́n release. Iṣẹ́ táwọn Boko Haram nìyẹn.
ṣé táwọn ISWAP nìyẹn, ní táwọn ń ṣe nìyẹn. ẹ̀yin èèyàn mi mo bẹ̀ yẹn pín ètò yìí torí máa sọ àwọn gangan fún yín kí tó máa lọ. ṣé àwọn méjèèjì tí mo fún yín ní analysis wọ̀nyí wọ́n yàtọ̀. Kidnapping ti Igbo táwọn bá ti jí ẹgbẹ́ ìtòlèmú kan pa ẹ́, òun ni táwọn èèyàn bá kọ̀ tí wọn ò mówó wá, wọ́n lè fi ìbínú kan yanjú ẹ̀ kan pa ẹ́ ní táwọn ọmọ Igbo. bọ̀tọ́ bá béèrè owó tó o dẹ táwọn èèyàn dẹ̀ owó mú bá, wọn á tú ẹ lẹ̀. òun lẹsẹ̀ máa rí tó bá jẹ́ lómi pé láàárín ọ̀sẹ̀ kan wọ́n ti ṣàwùjọ, wọ́n ti sán, wọ́n á fẹ́ nìyẹn lẹ̀. náà ìkéjì yẹn mo yàtọ̀, wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀, wọ́n á pa ẹ̀. ìbéèrè mi wá ni wípé nínú méjèèjì tí mo dárúkọ, èwo ni òpin ti dé bá láti ìgbà tí Tinubu ti wọlé? mi sọ pé Tinubu ló fà á o, kidnapping ti wà kí Tinubu tó di pẹ́sidẹ́ǹtì o. wọ́n ti ń tíyàn gbé, insecurity ó ti jẹ gàba ní Nàìjíríà kí Tinubu tó di pẹ́sidẹ́ǹtì, so kì í ṣe Tinubu ló ṣe o. ṣùgbọ́n tí mo ń sọ wípé nígbà tí Tinubu ń lọ bẹ̀, a sọ wípé bàbá ò lè rí kankan ṣe sí. ṣùgbọ́n èyí kan ní irọ́ ni, ẹni tó bá débẹ̀ pé máa dé bá. Tinubu ti wà bẹ́ẹ̀ sí o ti lé ọdún mẹ́ta báyìí, kí ni bàbá ṣe sí? ṣé òpin ti dé bá ìdí nìyàn gbé? I know what I'm saying. tí bá sọ̀rọ̀ mo mọ tí mò ń sọ. eléyìí sọ̀rọ̀ pé mo kórìíra bàbá. I am saying this and I am saying the truth. Now, ibi tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn kẹ́ ẹ wá fi mọ̀ dájúdájú pé wàhálà wà. òun ni pé bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé ẹ mọ̀ pé orílẹ̀-èdè bíi ti wà nínú Nàìjíríà tí ò dẹ̀ sí kankan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n Yorùbá nation òun ni wọ́n lè dì mọ́, òun ni wọ́n lè lù gàba mọ́, òun ni wọ́n lè ṣàgbára sí. There is a country inside Nigeria now tí wọ́n ń pè ní the Republic of the Caliphate. ó wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. àwọn Boko Haram gba àwọn apá kan ní northern part of Nigeria. wọ́n gba local government yẹn, ó dàbí local government bíi mẹ́ta. ẹ mọ̀ pé ilẹ̀ wọn tóbi lọ́hùn, so local government mẹ́ta lọ́hùn yẹn ó lè tó di state kan nílẹ̀ Yorùbá mi. wọ́n gbà á, wọ́n dẹ̀ gbé ní the Republic of the Caliphate àbí the land of the Caliphate, that it is an independent country. Nigeria ò tó bẹ́ẹ̀ wọ́ bẹ́ẹ̀, wọn ò lè dé bẹ́ẹ̀. The question is this: ṣé Nigeria ò mọ̀ ní? torí kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o, kì í ṣe kó wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ibi tí à ń sọ yìí o, wọ́n ti gbà tipẹ́. wọ́n kàn gba, wọ́n tún gbalẹ̀ mọ́ bí ẹnu tí Tinubu débẹ̀, wọ́n ti gba àwọn ìlú kan, wọ́n ti gba máa ra kálífẹ̀tì wọn. mo ń béèrè, ṣé ìjọba wọn ò ní agbára tí wọ́n lè fi dákun wọn ni? This is a very sensitive question tí mo ń béèrè. tó bá wá jẹ́ pé Nàìjíríà sọ pé àwọn ò lè dákun wọn, then the whole world should stop calling Nigeria giant of Africa. You are giant for nothing. kí lè sẹ́yìn àwọn èèyàn lọ tírénì fún nínú iṣẹ́ ológun? Why do we have army generals, brigadier general, major general, lieutenant general, full-time general, colonel, major, lóríṣiríṣi? kí wá ní ìdíjà ṣe ń sèǹdì wọn lọ tó ṣe ń ṣe training, special training and so on and so forth, if they cannot face these people and defeat them totally in this country called Nigeria? kò ní lè ṣeé ṣe. ìdí ni wípé mo sọ̀rọ̀ mo ṣáájú nígbà tí mo bẹ̀rẹ̀ ètò mi, mo ní anybody tó bá fẹ́ wá ṣe president, wọ́n máa gbé wọn sórí terms and conditions. lára terms and conditions wọn ni wípé
ẹ fi Boko Haram mú sílẹ̀, ẹ jẹ́ kó máa ṣe tiwọn, má gbé iná wojú wọn o, tó bá gbé iná wojú wọn ìjọba ẹ̀ máa parí o. Ìdí ni wípé wọ́n ti sọ fún wọn, àwọn náà dẹ̀gbà tí ò dẹ̀ sí pé wọ́n ní mọ́. Ìdí jẹ́ ṣe ní gbogbo president tó débẹ̀ tí wọn ò ṣe lè win ní Boko Haram nìyẹn. Tó bá jẹ́ nípa pé agbára orílẹ̀-èdè láti lè ṣẹ́gun àwọn Boko Haram, Nàìjíríà ní gbogbo nǹkan tó lè fi ṣẹ́gun wọn. Ṣùgbọ́n wọn ò ní no látọjọ́ tí Boko Haram ti bẹ̀rẹ̀, ẹ sọ fún mi president mélòó ló lọ kojú Boko Haram kó n fẹ́ defeat wọn, ẹ sọ fún mi kẹ́lẹ́ fi jáwọ́ mi, tell me how many presidents, is it Ọbásanjọ́ àbí Yar'Adua or Jonathan, is it Buhari àbí Tinubu? No, ẹ sọ fún mi mélòó nínú wọn ló sọ pé àwọn kojú Boko Haram. It is a great lie. Wọ́n tó yẹn náà. Tẹ́ bá rí tán sọ pé wọ́n gbé helicopter, wọ́n lọ síbi tí Boko Haram wà, wọ́n lọ face. Fíìmù ni wọ́n ń ṣe fún wa. Reality lẹ gbọ́ yẹn. Fíìmù, Hollywood fíìmù ni wọ́n ń ṣe fún wa. Torí pé kí ni àwa lágọ̀ jù ní Nàìjíríà. Àwa á ti gọ̀ jù. Gbọ̀ngàn sùúrù dìdà rẹ̀ òní gbogbo yín pátá. Nàìjíríà ti president yìí ti kú tí wọ́n dẹ̀ gbẹ́ lómi kò wá ṣe president lé yín lórí, yet a sì dáwọn tó sọ pé bàbá ńlá irọ́ ni kò sí kan tó jọ bẹ́ẹ̀. Mo ti ẹ̀rí dájú bí kan tó mẹ́sẹ̀jì mi tó ní Omoluka má sọ ọrú ẹ̀ mọ́, mo mọ ìkúkú kò yẹ kó máa sọ ọrú kan bẹ́ẹ̀ yẹn, má máa bá wọn sọ ọrú ẹ̀ kí ló jẹ́ bẹ́ẹ̀. Níbi tí ojú làdé lẹ́ni, my brother, my sisters, my mommy and daddy tẹ́ ẹ̀ wò mí, money can do anything. Ibi tí mo wà yìí, òrìjínà mi, níbi tó yìnbọn bá yé jẹ́ lónìí o, òrìjínà mi gẹ́gẹ́ ìbí Omoluka gángan, mo lè wà nínú yàrá mi. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yóò lè jẹ́ fake mi ni mò ń bá yín sọ̀rọ̀. Programming ní wọ́n klóònù ẹ, ògidì ẹ, a máa jayé, a máa mu tí, a máa mu champagne, a máa gbádùn ara ẹ nínú yàrá. Fake á jáde, àwa forí máa la gbogbo nǹkan tó kù jáde. Yet people don't believe it. There is something they call mask. Àwọn èèyàn ń lò dáadáa, wọ́n á build ojú mi exactly ojú tí bá wo fíìmù àwọn bó ṣe ń lọ. Ẹ lọ wo Terminator. Gbogbo kìíní tẹ́ rí náà rìn lẹ́rọ pé commando yẹn kì í ṣe commando. Wọ́n build ẹ̀mí, wọ́n dẹ̀ ṣe ojú commando, wọ́n wọ̀ fún gbogbo bá ṣe ń yìnbọn sí tí eré wà nínú. Ìyẹn wọ́n ṣe é tán build ojú commando tán wọ̀ sójú ẹ̀mí. Tẹ́ fi rò pé òun gangan ni kì í ṣe òun. Technology ló jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ṣe mask fún ẹ, wàá wọ̀ sórí. Wọ́n lè ṣe mask Tinubu fún mi, màá wọ̀. Tinubu tẹ́ bá pàdé mi, Tinubu lẹ máa pè mí. Tinubu lẹ máa pè mí, wọ́n á wá èèyàn tó ní the same ẹni tó ní the same station pẹ̀lú ẹni tí wọ́n fẹ́ lò tó bá jẹ́ ní tó ga jọ gbọ́n lóní bíi Tinubu Buhari gbà yẹn, wọ́n á lọ wá èèyàn tó ní jẹgbẹ́gbẹ́ bíi tiẹ̀, wọ́n á tẹ̀ wọ kíní yẹn sí. Ṣó fẹ́ bọ́ sọ sílẹ̀ fún yín tẹ́ fẹ́ fi mọ̀ pé ó wọ̀ ni. Mo bí yín, mo challenge yín, ẹ̀yin ti níbi tí Buhari tó ti bọ́ sọ́ọ́lẹ̀ rí. Tẹ́fẹ́ fi mọ̀ ara ẹ̀, tẹ́fẹ́ fi rí ara ẹ̀, tẹ́fẹ́ fi mọ̀ bóyá ṣe ló pọ̀. Gbogbo lọ́jọ́ ayé mi bí ibi tí Buhari ti bọ́ sọ́ọ́rí tó ti wọ singlet nìkan bíi tí ìrírí láyé. Kò bọ́ sọ fún yín, báwo lẹ ṣe fẹ́ mọ̀ bóyá ṣe ló wọ nǹkan tó wọ̀. Nàìjíríà ló gàn jù láyé, wọ́n tàn yín, ẹ̀tàn ayé, ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ gbàgbọ́. Kí ló dé tó jẹ́ sí tó parí ìjọba ni wọ́n ṣe declare ikú ẹ̀. Ẹ jòkó síbẹ̀ kẹ́ máa tọ́ra yín, kẹ́ máa gbọ́ra yín. Nàìjíríà ó wà lọ́wọ́ àwọn alágbára ńláńláńlá tó dẹ̀ jẹ́ pé àwọn tá a sọ yìí wọ́n ti lẹ ìdí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀rá òkè ọya pẹ̀lú àwọn Fúlàní, wọ́n dára lówó wọn. Ìdí tèmi ṣe ń blame Tinubu ni wípé a ti sọ fún wọn tẹ́lẹ̀
ipe kò sí tẹ́fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn wọn ò ní jẹ́ ìṣe ẹni tí ogun àsọtẹ́lẹ̀ lọ́rọ̀ tèmi lọ́dọ̀ wọn kì í kò yẹ kó parọ́ tó bá gbọ́n ṣe náà. Ogun àsọtẹ́lẹ̀ rí kò yẹ kó parọ́ tó bá gbọ́n torí pé kí ni mo ti pariwo títí mo ti kékékéké nígbà yẹn pé tí òun jẹ́ kí Tinubu ṣe ní tí a rí nínú yín tó gbógun ti wá tó ló lè ní wá tó ní jàgùdà ní wá ó lọ́ta Yorùbá ní wá kò sí tẹ́lẹ̀ wá pé ọ̀pọ̀ gbogbo ẹ̀ pápátá Tinubu ṣáàdì pírẹsidẹ́ǹtì ó ní pírẹsidẹ́ǹtì ó fọmọ yín ṣe chief of army staff ó fọmọ yín ṣe olórí àwọn ọlọ́pàá ó fọmọ yín ṣe olórí custom ó fi Yorùbá ṣe olórí immigration ó fi Yorùbá ṣe olórí EFCC ó fi Yorùbá ṣe olórí DSS upon that kí ni ìyàtọ̀ nínú ìgbà tí wọn àtàsìkò yìí ìwọ tó ń wò mí dẹ̀ jẹ́ olóṣèlú tó gbàgbọ́ nínú wọn Nàìjíríà ìwọ ni mò ń bá wí kì í ṣàwọn olóríire tó ti ń wò mí tipẹ́tipẹ́ kẹ́lẹ́ gbàgbọ́ nínú òmìnira ọmọ kóòtù òjìire àwọn kọ́ ni mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ìwọ tó ṣe ń wò mí bóyá for the first time tó dẹ̀ believe in one Nàìjíríà ìwọ lè ní bá sọ̀rọ̀ kí ni difference tó wà ní ayé Buhari àtàyè Tinubu as regards security tá a bá tún ní ká sọ̀rọ̀ infrastructure ṣe ló yẹ kí Yorùbá máa jubilate ká máa jó ká máa yọ̀ mélòó ni Tinubu ti ṣe nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ìdí tí mo fi sọ̀rọ̀ yìí ni pé àwọn agbára kan wà tí wọ́n ń control Tinubu dẹ̀ ti buwọ́lùwé láti comply ó ti agree to terms and conditions so therefore ó níbi tó lè lo agbára mọ́ as president mo mọ tí mò ń sọ o kí n tó wá máa lọ ẹ jẹ́ kí wá sọ bó ṣe ń lọ fún yín Fálànà ṣe conference kan Fẹ́mi Fálànà ó grant bóyá interview ni ọ bóyá ó give speech níbi kan ó wá sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú Alimadu Sheriff wípé is the founder or the leader of Boko Haram. Your current vice president allegedly is part of the team tí wọ́n build the Boko Haram. Alimadu Sheriff, El-Rufai is part of them to build the Boko Haram tí wọ́n gbé wá. Ṣẹ́rí tí mo ṣe sọ tí mo sọ yìí nǹkan ní ṣaláì má sọ ìdí ni wípé Nàìjíríà fúnra wọn wọ́n mọ̀ pé kò sí ẹnikẹ́ni lè ṣe lé lórí. Alimadu Sheriff yẹn wà láìfo ó yan fandafanda nílùú El-Rufai ó ṣe mínísítà ó ṣe gọ́vnà Pandami ó ṣe mínísítà after tó ṣe mínísítà tán ó yan fandafanda kiri o ẹ tiẹ̀ wá gbọ́dọ̀ tẹ́ ẹ bá tiẹ̀ mọ tẹnikẹ́ni rárá kẹ́ má mọ tẹnikẹ́ni Gumi tí gbogbo ojú ti rí tí wọ́n rí kedere tí wọ́n dẹ̀ mọ̀ kílíẹ̀lì pé léyìí o bó ṣe jẹ́ rèé kí ló dé tí Gumi tó yan fandafanda
kí ló dé tí Wùmí yan páńdápáńdá tó ń rìn bó ṣe wù ú tí Nàìjíríà ò dẹ̀ rí kankan sílẹ̀ lórí? No, it's a question. Was that not enough to prove what I'm telling you, that it is naked truth? Ṣé agbára Wùmí ló pọ̀ tó bẹ́ẹ̀ tí mo ṣe rí Wùmí mú? Ṣé agbára Alimọ́dù Sheriff ló pọ̀ tó bẹ́ẹ̀ tí mo ṣe rí mú? For interrogation. Mo mọ tí mò ń sọ o. Mo dẹ̀ sọ fún yín, àwọn Amẹ́ríkà ti fi ọwọ́ síta, wọ́n ti fi ìwé síta tó ti explain nípa àwọn wọ̀nyí, but yet Nàìjíríà ò lè ṣe kankan. Bàbá mi Tinubu ò lè ṣe anything. Ẹ lọ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Tó bá mú mi padà wá sọ̀rọ̀ yìí, kẹ̀kẹ́ tí yín kẹ́ gbọ́ lẹ́ni tó mú mi padà wá sọ ọ̀rọ̀ yìí, òun ní ìrìn àjò ọmọ tí mo ń tẹnu mọ́ fún yín ní gbogbo ìgbà. Kí dà ní ìrìn àjò tán fẹ́ rìn? Wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá. Ilẹ̀ kóòtù òjíire wọn náà àlá àwọn ló jogún ẹ̀ fáwọn àwọn dẹ̀ fẹ́ gbà á. Wọ́n ti ń bọ̀ ọ́. Ìyẹn ló fomijé lójú mi. Wọ́n ti ń bọ̀ ọ́. Wọ́n ti wọ ẹnìkan náà ti wọ Kwara, àwọn òṣèdè Kwara, òpẹ́tẹ́ ti wà Kwara. Àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń parí Kwara, àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n takú pa wọn ò ní bá caliphate lọ, wọ́n ti àtàkì wọn, wọ́n ti pa ìpakúpa náà pa àwọn èèyàn ọmọ kóòtù òjíire tó wà ní Kwara, ìpakúpa ni wọ́n pa wọ́n. Wọ́n pa wọ́n gidi ní tọ́ba ti wọ́n á kàn ya wọ ìlú yẹn ní yáà, tọ́ba ti wọ́n bẹ̀ wọ́n bẹ̀ sí ní spray wọn ni fọ́ wọn ní dànù yìnbọn tó ìfún. Wọ́n ń ṣèyẹn lọ. Wọ́n kúrò ní Kwara, wọ́n ti wọ the northern part of Oyo State. I'm talking of àwọn Ìgbòho, àwọn Kìsì, ìlú kan tún wà gbogbo ọ̀hún yẹn, wọ́n ti wọ gbogbo ibẹ̀. Mo dẹ̀ pẹ̀lú information tó wà lọ́wọ́ wa, any moment from now wọ́n wọ Èkìtì State. Ìdí ni wípé wọ́n ti ní àwọn kan kí lẹ máa ń pe àwọn ọ̀tẹlẹ̀múyẹ́, wọ́n ti ní àwọn tó ti send ahead, tó ti fún wọn ní information. Àsìkò yẹn tí wọ́n fẹ́ lóòjì ìjà wọn ó ti tó, kò ní wọ́n ti rẹ́dí àtijà. Dáàdi wa dẹ̀ ti tọwọ́ sí wípé kò sí tóun fẹ́ ṣe, kán máa ṣèjọba tí wọn kóun dẹ̀ máa ṣèjọba bẹ́ẹ̀ wọn. Kán òun gbà kán máa ṣèjọba wọn, òun á máa ṣèjọba títí òun. Wọ́n ti wọlé tẹ́ bá mọ̀ mọ́ sọ ilé ìfún yín ní. They are coming straight down to Yorùbá land. Ẹni tó bá létí kó gbọ́, má ṣàṣùpìyè. Torí àwọn tí wọ́n pa lọ́hùn yẹn wọ́n expect pé wọ́n ń bọ̀ yọ sí wọn lójijì ni, wọ́n dẹ̀ fọ́ orí wọn nífọ̀kúfọ̀. Wọ́n yọ sí ẹ̀gbọ́n mi, wọ́n yọ sí wọn lójijì, wọ́n dẹ̀ bà orí wọn jẹ́ tìbọntìbọn, wọ́n tú ìfun wọn síta pẹ̀lú ìbọn tó gbóná rírírí. Kí tó wá máa lọ, ẹ̀yin èèyàn mi. Ẹ lérò pé àsìkò rèé tí inú wa gbọ́dọ̀ kúrú, àsìkò rèé tí ìmọ̀ wa gbọ́dọ̀ jọ, kó mi má bàa tẹ̀yìn ọdún Yorùbá lẹ́nu. Lórí gbogbo eléyìí, òṣèlú lọ́pọ̀lọpọ̀ ń lé o, politics lọ́pọ̀lọpọ̀ ń sáré o, kan fún mi lápò ẹgbẹ́tì lọ́pọ̀lọpọ̀ ń lé o.
ṣùgbọ́n nǹkan bọ̀ o, èyí lẹ̀ fúnra o, aké o. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ó máa pariwo ńgbà kan bó ṣe jíyàn burúkú lọ́dọ̀ àwa kan tó ọ̀rẹ́ ẹlẹ́yìn ó mà tún sọ ọtọ́ tiẹ̀ ńgbà kan bó ṣe jẹ́ pé bàbá ń fòṣèlú sí tiẹ̀ síbẹ̀ ó máa pariwo síta ẹ̀yin àgbààgbà ọmọ ṣe kankan. Sunday Igboho ọmọọṣẹ máa ké ọmọọṣẹ máa pariwo níṣẹ́ lẹ́yìn kan dìde ogun sí. Àánú ìran kóòtù ojíire ń ṣe mí, àánú ìran ọmọ Yorùbá ń ṣe mí, omijé ìbìnújẹ́ wọ́ ọkàn mi torí ìran kóòtù ojíire. Ẹ ti sùn àsùnpìyè àsùnpara. Mo bá ẹ̀yin gómìnà sì sọ̀rọ̀ ní kẹ́ create a joint force gbogbo ibi tí bọ́dà wa wà kẹ́ ẹ jẹ́ kí n mọ́nítọ̀ gbogbo ẹ̀ pátápátá bọ́dà ilẹ̀ Yorùbá in the east Ondo state ni kán gáìdì ẹ̀ Ìṣùà àti eré abo ni mo gbé bẹ́ẹ̀ gángan kan lákòókò lọ́hùn kán gáìdì gbogbo bẹ̀ lẹ́kìtì kán gáìdì gbogbo ibi tí bọ́ndìrì wà àwọn ibi tí wọ́n ń gbà wọlé nìyẹn. Intentionally ni wọ́n kírètì ilẹ̀ Yorùbá mọ́ nọ́ọ̀tì kán lè rí bẹ́ẹ̀ gbà wọlé sáàrin wa ni o. Ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ mo tún àṣírí yẹn fún yín lẹ́nu. Ọ̀rọ̀ Ọ̀fà Ẹ̀rìnlẹ̀ Kàbà Ìyàmóye Pọ́nyàn Ifẹ̀ Olúkọ̀tún gbogbo ìlú tí mo dárúkọ wọ̀nyí they were 100% Yorùbá land ṣùgbọ́n wọ́n gé gbogbo ọmọ north kán bá lè rí ààyè wọ àárín yìí ni ìdí ni wípé láti Oyin tó jẹ́ bọ́ndìrì Àkókó àti Kogi láti ibẹ̀ ẹ kàn máa wọ ṣé Oyin náà ń pè bẹ̀ sorry from Oyin yẹn ẹ wọ ṣé Oyin ni àbí Ìbáramọ̀ ẹ bá kúrò bẹ́ẹ̀ máa wọ Ìyàmóye Yorùbá pọ́nbélé ni wọ́n ń sọ bẹ́ẹ̀ okun láǹdì mi okun ṣé ẹ lè léèyàn tó ti bẹ̀ wọ ibi tẹ́lẹ̀ ń gbọ́ èdè wọn lẹ́nu ẹ̀kẹ́ challenge ẹ̀ ni tàbẹ́yìn lè wọlé síbẹ̀ kán challenge ní pé kílẹ̀ wá owó ẹ̀ kò lè ṣeé ṣe. Wọ́n mọ̀ ṣe ni mo ti sọ fún yín nípa vision 20 kìíní kan tí wọ́n sọ báwọn ń ṣe tí wọ́n ti pinnu ẹ̀ over 40-50 years ago lórí ọgbọ́n táwọn fẹ́ dá táwọn fẹ́ dalẹ̀ Yorùbá. Mo ti ṣe program lé lórí ẹ̀ lọ wò ó mo ti sọ fún yín. Ara ẹ̀ ni wọ́n ṣe tí wọ́n fi pín Kwara state àti Kogi state tí wọ́n ṣe pín wọn mọ́ north kó lè jẹ́ bíríìjì fún wọn àti wọlé Yorùbá bó ṣe wù wọ́n. Already tí wọ́n bá ti wà ní Ọ̀fà wọ́n ti wà nílẹ̀ Yorùbá. Tí wọ́n bá ti wà ní Kàbà wọ́n ti wà nílẹ̀ Yorùbá. Tí wọ́n bá ti wà ní Ẹ̀kìnrin Àdé wọ́n ti wà nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ibi tí mò ń dárúkọ fún yín Yorùbá láǹdè ni ṣùgbọ́n wọ́n ti gé wọn mọ́ north. Tí wọ́n bá ti sọ̀kalẹ̀ tán débẹ̀ wọ́n ní north territory làwọn ṣì wà. North kìnnìkan zone ni wọ́n wà. But àwa Yorùbá là á fúnra. Àwa Yorùbá là á kíyèsára. Àwa Yorùbá lọ̀rọ̀ yóò jọ lójú. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n wọ Èkìtì. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n wọ Àkókó.
àánú ṣe mí. Kí ni agbára Tinubu ò gbé? Tinubu ò ní agbára ẹ̀. Reality mo sọ fún yín. Agbára tó wà lọ́wọ́ bàbá tó lè lò. Tinubu rẹ̀ dí àti lò ó torí bàbá fẹ́ ṣe lẹ́ẹ̀kejì. Agbára tó wà lọ́wọ́ Tinubu tó bá ní kó òun lò ó nǹkan máa dà ó. Òun fúnra ẹ̀ gan ò ní safe. Ìyẹn tó bá jẹ́ pé ó lo agbára yẹn tí ò sá wá sí ilẹ̀ tiẹ̀ ní ọgbẹ́ àwọn èèyàn mi lélẹ́yìí káwa dẹ̀ tẹ́wọ́ gbà á. Ṣùgbọ́n bàbá ò fẹ́ ṣe yẹn torí pé kí ni bàbá fẹ́ ṣe lẹ́ẹ̀kejì. Ẹ máa wo tó máa ṣẹlẹ̀ kó tó padà ṣe next election. Mo tún já fún yín lẹ́ni, mo tún yàn fún yín, mo bẹ̀ fún yín ni. Watch out and see what will happen before the next election. Àwọn kan ti kóra wọn jọ tó ti rẹ́dí àti sọ pé wọ́n á gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Tinubu by fire by force. Tí Tinubu ò bá ti jẹ́ kán rí tíkẹ́ẹ̀tì yẹn tí ò fẹ́ fi lẹ̀. Wàá máa rìn bí eléyìí, wọ́n máa pa ẹ́, wọ́n máa yìnbọn sáwọn èèyàn tí ò dẹ̀ sí ń dá ṣẹlẹ̀. Ìdí ni wípé àwọn tá à ń sọ yìí àwọn ni wọ́n dominate sójà. Ọmọ Yorùbá náà ga sójà ni kò lẹ́nu lójú àwọn sójà tó lè control. Mo fi Ọlọ́run búra fún yín. Tó bá control àwọn nǹkan tó sọ wọ́n mọ̀ọ́mọ̀ kan gbọ́ sí lẹ́nu ni. Just to ṣe ojú ayé gẹ́gẹ́ bí chief of army staff. Ó ní ibi tí agbára ẹ̀ dé sí ẹ̀ nínú sójà. Ó lójú sójà tó lè control. Àwọn kan ti yáwó rẹ̀ sínú sójà tó jẹ́ pé they are 100% Boko Haram member. Wọn ò bí ọ̀gá sójà wa lọ́wọ́lọ́wọ́ ìwọ̀n ò bí dáa kó lọ tó lóun pàṣẹ fún wọn. The power that be. Mo lè ṣe rí tẹ́ ẹ̀ ṣe rí pàtì kankan gbọ́mọ Yorùbá ní chief of army staff. Mo Yorùbá jẹ́ president, mo Yorùbá tó jẹ́ chief of army staff. Àti ẹ̀rí ẹni fi lè sí ẹ̀. Nínú iṣẹ́ ọlọ́pàá, many, I repeat, many lọ́mọ àwọn aráabí tó wà ní iṣẹ́ ọlọ́pàá yìí tó jẹ́ pé àwọn ni wọ́n ń pàṣẹ. Ìwọ tó dẹ̀ jẹ́ ọmọ Yorùbá tó jó lórí àwọn ọlọ́pàá pátápátá ó wò lẹ́nu. Ara àwọn ibi tí wàhálà ti ṣẹlẹ̀ ni mo sọ fún yín o. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn o. Tó fi jẹ́ pé ẹ̀rọ ọ̀rọ̀ àṣepọ̀pọ̀ wà lọ̀gá ọlọ́pàá, ìpọ̀pọ̀ wà lọ̀gá sójà, ìpọ̀pọ̀ wà lọ̀gá kọ́sọ̀. Àdẹ̀gẹ́ ní ipa àtàrí gangan. Èyí tó ṣẹlẹ̀ ni mo sọ fún yín yẹn. Àwọn aráabí ló dominate. Àwọn ló pọ̀ jù ń bẹ̀. Àwọn ló ní agbára. Nigerian police, àwọn ló ní agbára. Nigerian army, àwọn ló ní agbára. Nigerian custom. Wọ́n mọ tí wọ́n ń ṣe. Tinubu kò sí nǹkan tí Tinubu lè ṣe. Tí Tinubu lè ṣe tó bá ní kó òun ṣe é, adogun, á dá wàhálà lẹ̀. Á di pé kọ́lọ́yàn gbọ́yàn ẹ̀, kọ́lọ́múdọ́mú ìyá ẹ̀ gbé. Bàbá wa ò dẹ̀ rẹ́dì torí pé ó fẹ́ ṣe lẹ́ẹ̀kejì. Mo máa tí mò ń sọ o, mẹ́ẹ̀ṣì dẹ̀pẹ̀ o. I am telling you the fat and naked truth. Finally, kí tó máa wá lọ o, ẹ̀yin olóríire ọmọ Yorùbá. Ẹnìkan béèrè ó ní Omoluka lórí gbogbo tó sọ kí ni solution. Solution wà lọ́wọ́ ẹ, ó dẹ̀ wà lọ́wọ́ mi. Mo ti sọ ṣáájú, I don't hate Tinubu. As a matter of fact, I love him more than most people
tí wọ́n pariwo bàbá ṣé bàbá kẹ̀ bàbá Tinubu ọ̀yọ́ mandate irọ́ ni gbogbo yín ń pa láìkí ẹ̀ tó mi ìtẹ́ ẹ fẹ́ jẹ lẹ̀ wá èmi lọ́ọ̀fù ẹ̀ naturally torí mo rí nǹkan tó jẹ́ kí n lọ́ọ̀fù ẹ̀ mo rí lára ẹ̀ kò dẹ̀ sí tí mò ń wá lọ́wọ́ ẹ̀ mi ìwà appointment tí Yorùbá nation ti gbélé mi lọ́wọ́ ẹ̀ ti tọ́mọlúwàbí mi ìwà appointment bẹ́ẹ̀ dẹ̀ contest fún anything mo dẹ̀ ń sọ fún yín gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń pariwo òkè ẹ jẹ́ ká jọ ja ìjà yìí kí ìran kóòtù ojíire ká dá dúró tó o bá fẹ́ sí ilẹ̀ bàbá ẹ wá contest ní Yorùbá nation ẹ jẹ́ ká gbà á kẹ́ ẹ wá contest níbẹ̀ ìtẹ́lẹ̀ fẹ́ ṣe yẹn kẹ́ ẹ wá ṣe é ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ kì í ṣe èèyàn burúkú ṣùgbọ́n torí pé ẹ contest nínú Nàìjíríà ẹ dẹ̀ èèyàn burúkú Nàìjíríà ti wọ ayé yín ó dẹ̀ yí yín padà ó sọ yín dẹ́ni ibi you are not a liar but immediately you join Nigerian politics you become a liar you are not a murderer immediately you join Nigerian politics you become a murderer. You are not a thief. Immediately you join Nigerian politics, you become an armed robber, not justice. Ibi tẹ́tí bẹ́ẹ̀ lọ contest tẹ́tí bẹ́ẹ̀ dípò mú tó dẹ̀ ń ba ayé yín jẹ́ tó ń ba ìṣe yín jẹ́ tó ń ba ọ̀nà yín jẹ́ kí ló dé tẹ̀ kúkú yíjú kúrò bẹ́ẹ̀ kẹ́ ẹ wá sí àwọn bàbá yín kẹ́ ẹ sí ilẹ̀ yìí kẹ́ ẹ tún ilẹ̀ kóòtù lè kẹjẹ́ ká tún ṣe bí àwọn ọmọ wa àtàwọn ọmọ wa tó ń bọ̀ lọ́la kán lè sọ dáadáa nípa yín. àwọn bàbá wa àná èpè là ń gbé wọn ṣẹ́ torí àwọn ni ò ja ìjà yìí fún wa wọn ló ti yẹ kó jà àwọn ni ò já fún wọn èpè là ń ṣẹ́ fún wọn sí sọ fún mi nínú gbogbo àwọn àgbàgbà Yorùbá tẹ́lẹ̀ tá ní ẹ lè fi yangàn pé olóore Yorùbá lélẹ́yìí Awólọ́wọ̀ nìkan lè dárúkọ gbogbo àwọn tó kù pápátá kò sí kankan ní wọn tẹ́ lè sọ pé lè jà fún wa náà Awólọ́wọ̀ nìkan là ń dárúkọ mo dẹ̀ mọ̀ pé lọ́run níbi táwólọ́wọ̀ wà a máa sun ẹkún ẹ̀ ò ní stop kí ló fa ẹkún Awólọ́wọ̀ ẹkún pé òun ò jẹ́ kí Yorùbá dá dúró ẹkún yẹn l'Awólọ́wọ̀ máa sun lọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń sun gidi mi. àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí wọ́n bá dénú àdódìndí o wọ́n tún ti sọ eléyìí fún yín náà solution ó ní pé kí Yorùbá dúró lọ́tọ̀ ìran kóòtù òjìrè ká dúró ti wà lọ́tọ̀ káwọn dẹ̀ dúró tiwọn tá a bá jẹ́ orílẹ̀-èdè ìbáwọn wọn kí wọ́n fojoojúmọ́ para wọn lọ́hùn wọn ò lè cross wá sórílẹ̀-èdè wa wọ́n ṣe ń pa itú méje tó yẹ wọn ò lè cross wọ Niger wọn ò lè cross wọ Chad torí orílẹ̀-èdè ọ̀tọ̀ ni orílẹ̀-èdè ọ̀tọ̀ ni Niger orílẹ̀-èdè ọ̀tọ̀ ni Chad tí wọ́n bá gbìyànjú ẹ̀ tán wọ bẹ̀ country yẹn ṣe kí ni agbèsè take action ẹ ti gbọ́ dáadáa rí nínú news nígbà tí wọ́n fẹ́ ṣe afẹ́lẹ́fẹ́lẹ́ wọ orílẹ̀-èdè yẹn president Chad ó dìde ó bọ́ọ̀sì lò wọ́n lórí ó pa wọ́n lọ ní rẹpẹtẹ ni wọ́n sá. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.